Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba tó pọ̀ nípa tí agbára gbé ọ̀gá fún àkókò yìí. Àyànlógo fún orí ọ̀fẹ́ ìwọ Ọlọ́run. Jésù á gbé ọ̀gá fún ìrìn àjò ọ̀tun. Á gbé ọ̀gá fún ohun tó ṣe inú ayé wa. Á dúpẹ́ fún ìpamọ́ ìwọ Ọlọ́run. Torí pé ó pọ̀ nípa tí agbára. Á dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó dúró láéláé. Á dúpẹ́ fún májẹ̀mú ọ̀rọ̀ rẹ lórí ayé ẹnì kankan. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Ọwọ́ tó pọ̀ nípa tí agbára. Ọ̀tá fi gbogbo agbára fún. Kò tún ní gbogbo agbára lọ́wọ́. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Wọ́n kábíyèsí àyàn ọ́ fún ohun tí ìwọ Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún ohun tí ìwọ Ọlọ́run yóò sì ṣe inú ayé ẹnì kankan. Fún ohun tó ti ṣe tán tó ṣe lónìí. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ wa. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbà yìí. Fún iṣẹ́ agbára èyí tí Ọlọ́run yóò fi hàn. Fún iṣẹ́ ògo ńlá àti iṣẹ́ ẹwà rẹ tí Ọlọ́run yóò bù jáde. Fún ìyanu rẹ tí ó dáwọ́lé lónìí tó sì parí rẹ̀ ní ayé ẹnì kankan. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Ó bàbá àtọ̀wá o. Ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́. Olúwa fagbára rẹ hàn. Ìwọ tó ní gbogbo ìyìn lọ́wọ́. Jésù tó pọ̀ nípa tagbára. Olúwa bù jáde. Járe ọ lónìí, járe ọ nínú ìṣẹ́gun rẹ. Járe ọ nínú ìdáǹdè rẹ. Ìwọ ẹ̀mí mímọ́. Ìwọ ló níṣẹ́. Jésù ṣiṣẹ́ rẹ lónìí. Olúwa fọ́ ohun agbára jáde. Náà lórí ìtẹ́ rẹ bàbá. Ó yá fọ́ ohun jáde bá gbogbo ogun wí. Bá gbogbo ìmọ̀ Sátánì wí. Gbogbo ìmọ̀ òkùnkùn. Olúwa yí dànù. Nínú àdúrà yìí, ẹ̀mọ́ fọ́ ohun jáde. Sọ̀rọ̀ sí ayé ẹnì kankan. Gbogbo àwọn tó tọ̀ wá o. Lórúkọ Jésù jẹ́ á rí ọ. Gbogbo àwọn tó gbẹ́kẹ̀ láti rí ọ ní oṣù yìí. Gbogbo àwọn tó gbẹ́kẹ̀ láti rí ọ ní àdúrà yìí. Olúwa fi ara rẹ hàn. Nínú agbára rẹ lónìí. Father, manifest your power, O God. Jẹ́ kí ìyanu agbára ńlá kó farahàn. Jẹ́ kí ìyanu agbára ńlá kó bú jáde. Kí gbogbo ogun kó ṣẹ́. Kí gbogbo ogun kó wọlẹ̀. Jẹ́ kí àlàáfíà rẹ kó jọba. Ní ìparí ohun gbogbo. Gbogbo ògo àtọlá yóò sì jẹ́ tì ọ́. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa. Àmín. Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí o. I want you to begin to thank the Lord for the grace that God has given to you once again. The grace that you are alive. Fún oore ọ̀fẹ́ wà láàyè rẹ̀ lórí ayé rẹ̀. I want to lift a voice and appreciate Jesus right now. Ẹ kò dúpẹ́ fún oore ńlá tí Ọlọ́run ṣe fún ọ ní gbogbo ọ̀nà. I want to thank Him. I want to appreciate Him. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Mo fẹ́ kó fẹ̀mí ìmoore hàn níwájú Ọlọ́run tó lọ́pọ̀ nípa ti agbára. I want you to give that thanks to the Lord. Mo fẹ́ kó dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá èyí tó wá ayé rẹ rí. Mo fẹ́ kó dúpẹ́ pé ọba tó fún ọ láǹfààní ìrìn àjò ọ̀tun. I want you to thank Him. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba tó fún ọ ní àǹfààní ìrìn àjò oṣù tuntun. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún oore ọ̀fẹ́ tó rí gbà àtọwọ́ àánú tó bá ayé rẹ pàdé. Kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára rẹ bí kò ṣe nípa Ọlọ́run. So I want to lift a voice to the one that protects you. I want to sing that praise to the one that secure your life. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹ tí ó pa ọmọ ẹ tó kó ọyọ ní ewu gbogbo. I want you to appreciate Him. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò ayé rẹ. Thank Him for the journey of your life.
bẹ́ẹ̀ kó dúpẹ́ ibi tó bá yìí rẹ dé báyìí, bẹ́ẹ̀ kó dúpẹ́ ibi tó ń bá yìí rẹ lọ. Jésù o ṣé o, alágbára gíga o ṣé, Ọlọ́run ìmọ́lẹ̀, bàbá mi àgbà o ṣé, ìwọ ìrànlọ́wọ́ ńlá ibi ìsádi agbára. Somebody appreciate him. Èèyàn kan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, bẹ́ẹ̀ kó yìn Jésù o ṣé o, bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ, bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ọ, tó ṣàánú fún ọ. Lift your voice and just appreciate him. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣàánú fún ayé rẹ ni. Bí o bá kí tí o bá ń ṣòro, ó ní kí ni Ísírẹ́lì ò bá wí. Bí o bá ń ṣe pé Olúwa tó wà nípa tiwa, bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó wà nípa tiẹ̀ lónìí. O ò lè dára rẹ gbà, o ò lè kóra rẹ yọ, ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ alágbára tí ń pa ọmọ. Ó rẹ̀ tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Ọba tó pa àlọ́ rẹ mọ́, ọba tó pa ààbò rẹ mọ́. Ọlọ́run gbé Jésù ga ní àárọ̀ yìí. Bàbá o mà ṣe o, Olódùmarè ńlá. Akóniyọ̀ lọ́wọ́ ewu gbogbo. Jésù o, mo pa mọ́ mi o, bàbá ńlá. Ọba tó fẹ́ mi ju gbogbo láyé. O bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé wá mo mú ìwà o bà mí. Mo mọ̀ pé wá mo mú ìwà o Olódùmarè ṣá. Aláàánú mi o, onífẹ̀ẹ́ jùlọ, aláàánú ayé mi o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Bàbá mi o, oore rẹ pọ̀ lórí mi. Olúwa ẹ ṣé. Kò bá dúpẹ́ sẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Olúwa ẹ ṣé. Kábíyèsí. Olúwa ẹ ṣé. Oore rẹ pọ̀ lórí mi. Olúwa ẹ ṣé. Ó yá dúpẹ́ sẹ́. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Oore rẹ pọ̀ lórí mi. Olúwa ẹ ṣé. Ó yá dúpẹ́ sẹ́. Olúwa ẹ ṣé. Kábíyèsí bàbá mi ńlá. Olúwa ẹ ṣé. Alágbára. Oore rẹ pọ̀ lórí mi. Olúwa ẹ ṣé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣàánú fún ọ. Orí rẹ̀ pọ̀ lórí ayé rẹ̀ sẹ́. Téèyàn bá mọ nínú ìròyìn amọ̀pẹ́ dú. Ọba tó ṣàánú fún ọ. Ọba tó ṣàánú lórí ọmọ rẹ̀. Jésù ṣé o. Gbogbo ayé gbé Jésù ga. Jẹ́ ká fi gbogbo ògo fún oore ńlá tó ṣe fún ọ. Tó bá ní kò ṣe, wọ ẹ̀gbẹ́ ẹ, wọ̀ tún, lọ wo níùsì kó gbọ́. Wàá mọ̀ pé ó ṣe fún ọ. Wàá mọ̀ pé Ọlọ́run ṣe inú ayé rẹ̀. Àfẹ́ tó bá jára bá amúre jẹ nìkan ló kù. Jésù ṣé o. Ẹ jẹ́ ká
inú dídùn. ẹbí rẹ ni, lórí iṣẹ́ rẹ ni.
fún òun ló ní ìyó ẹ fi fún òun ló ní ìyó Olúwa ló ní àtọ́lá o ẹ fi fún Olúwa ló ní àtọ́lá o fún ìrìn àjò oṣù karùn-ún ẹ fi fún òun ló ní ìyó bàbá ò ṣe o ẹ fi fún ẹ̀hún ló ní ìyó Olúwa ló ní àtọ́lá o ẹ fi fún Olúwa ló ní àtọ́lá o ẹ fi fún alágbára gíga o gbogbo ní fi fún lórí ọmọ lórí iṣẹ́ rẹ fi fún bàbá mi. Óyá 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 gbogbo ògo fún óyá óyá gbogbo ọlá fún kábíyèsí ńlá alágbára gíga o bàbá mi ń gbogbo ògo ní gbogbo ọlá ní iṣẹ́ gbogbo èyí ń kọ́ lórí ọmọ o óyá óyá àbímú óyá óyá àbímú gbogbo ògo àbímú gbogbo ọlá àbímú lórí ọmọ o àbímú lórí ọkọ o àbímú kábíyèsí oṣé o àbímú òbímú óyá óyá òbímú gbogbo ọlá gbogbo ògo ní sá àbímú lórí iṣẹ́ rẹ o àbímú àbímú òun ló ní ìyó àbímú òun ló ní ìyó Olúwa ló ní àtọ́lá o àbímú Olúwa ló ní àtọ́lá o àbímú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí gbogbo ògo fún sá ó tó bẹ́ẹ̀ ohun tó ṣe ó jù bẹ́ẹ̀ lọ. Jésù jẹ́ jẹ́kẹ́jẹ́kẹ́ mi mo kú ó sọ mi dà láyé ẹ̀jẹ̀ rẹ̀ bíyẹ́bíyẹ́ ni ó fi rán mi padà ọba ògo kú ó jẹ́kẹ́jẹ́kẹ́ mi mo kú ó sọ mi dà láyé ẹ̀jẹ̀ rẹ̀ bíyẹ́bíyẹ́ ni ó fi rán mi padà ó gbà ọ́ lọ́wọ́ ikú ó Jésù jẹ́ jẹ́kẹ́jẹ́kẹ́ mi ó kú ó sọ mi dà láyé ẹ̀jẹ̀ rẹ̀ bíyẹ́bíyẹ́ ni ó fi rán mi padà ọba ògo mo dúpẹ́ ọ́ Jésù jẹ́ jẹ́kẹ́jẹ́kẹ́ mi ó kú ó sọ mí dà láyé ẹ̀jẹ̀ rẹ̀ bíyẹ́bíyẹ́ ni ó fi rán mi padà ó yẹ dúpẹ́ Jésù jẹ́ jẹ́kẹ́jẹ́kẹ́ mi ó kú ó sọ mí dà láyé ẹ̀jẹ̀ rẹ̀ bíyẹ́bíyẹ́ ni ó fi rán mi padà. Ọba tó ra ẹ̀mí rẹ padà ọba tó ra ìgbà rẹ padà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lift your voice and just appreciate him. Thank him for that journey. Gbé fún ìrìn àjò tó fẹ́ rìn yìí ẹni tó mú ọ bẹ̀rẹ̀ léyìí tó fún ọ ní orí ọ̀fẹ́ yóò mú ọ parí oṣù karùn-ún yìí. I want you to thank him and appreciate him. Olúwa ṣeun fún ìrìn àjò oṣù karùn-ún tí mo fẹ́ rìn yìí. Gbé pé wàá mú mi làájá àjọ ọdún ìwà mú mi rí àṣeyọrí rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe fún ètò tó ní fún mi o. I want to lift your voice and appreciate him. Mẹ́kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọba tó pọ̀ ní bàtàgbára bàrósù tó pẹ̀lẹ́ kẹtẹ́lábọ̀ mẹ́kò yẹn tó lágbára tó ní gbogbo ẹ̀fà ọba tó lágbára lọ́run
àti láyé. Orúkọ rẹ̀ borí gbogbo orúkọ. Ìwọ nìkan ni ìyẹ́ o Jésù. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọba tó lágbára lọ́run àti láyé. Orúkọ rẹ̀ borí gbogbo orúkọ. Ìwọ nìkan ni ìyẹ́ o Jésù. Dúpẹ́ lọ́wọ́ Jésù tó pọ̀ ní pàtàgbára o. Bẹ́ẹ̀ kó yin Ọlọ́run yìí lógo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olówó ṣó. Dúpẹ́ lọ́wọ́ Jésù sẹ́. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ fún àǹfààní Jésù ṣe gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, in Jesus' name we pray. Ask the blood of Jesus Christ kó bẹ̀rẹ̀ sí wẹ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ ká porúkọ Jésù kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Porúkọ Jésù, ask the blood of Jesus Christ to cleanse you. Ọlọ́run fẹ́ kó bèrè fún ẹ̀jẹ̀ rẹ̀ lórí ayé rẹ̀ ni. Fẹ́ kó pe Jésù, Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí ni. I want you, Lord, cleanse me with your blood. Fẹ́ kó sọ pé Jésù, Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí. Fẹ́ kó porúkọ Jésù, Lord, cleanse me with your blood. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ayé mi. Olúwa dẹ̀jẹ̀ ńlá rẹ̀ lé mi lórí. I want you to pray that the blood of Jesus Christ should cover you. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí lónìí. Fẹ́ kó bèrè fún ẹ̀jẹ̀ ńlá ní tí ń wẹ̀ ayé ẹni. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi. Somebody ask the blood of Jesus Christ. Bèrè fún ẹ̀jẹ̀ Jésù tí ń wẹ̀ ayé ẹni. Bèrè fún ẹ̀jẹ̀ Jésù tí ń wẹ̀ ayé ẹni, tí ń wẹ̀ ayé ẹni mọ́. Olúwa rì mí bọ́ inú ibú ẹ̀jẹ̀ rẹ̀. Wọ́n lọ́nà lánàá kó pe Jésù láàárọ̀ yìí. Olúwa rì mí bọ́ inú ibú ẹ̀jẹ̀ ìwọ Ọlọ́run. Dip me in your blood, O God. Olúwa rí mí bọ́ inú ibú ẹ̀jẹ̀ ìwọ rẹ̀ bàbá. Orúkọ Jésù, bẹ́ẹ̀ kó sàmì rẹ̀ sí mi lára. Bẹ́ẹ̀ kó mú gbogbo àbàwọ́n mi kúrò. Bẹ́ẹ̀ kó mú gbogbo ọwọ́ kọ́wọ́ tí ń tẹ̀lé ayé ẹni kúrò sẹ́. O tún fẹ́ rìnrìn àjò ọ̀tun nìyí. Mo fẹ́ kó fún ẹgbẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ̀ mí. Kó bá ń wẹ ègún àtèpè kúrò. Kó mú ìfẹ́kúfẹ́ àti ẹran kúrò. Orúkọ Jésù, create in me a new heart. Dá àyà tuntun sínú ọkàn mi. Ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́ lónìí. Ní orúkọ Jésù, kó sọ gbogbo ọ̀nà mi di títọ́. Gbogbo ọ̀nà mi tó ti wọ́. Olúwa sọ di títọ́. Orúkọ Jésù. Ó yá pé Jésù sẹ́ kàbárò sùtẹ̀kẹ̀lẹ́bà. Orúkọ Jésù bẹ̀tẹ̀rì àbàkàtà. Orúkọ Jésù. Ó yá fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ tú mi ṣe. Ọlọ́run pé kí Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi. Bèrè fún ẹ̀jẹ̀ ni tí ń wẹ̀ ayé ẹni o. Ó tẹ̀jẹ̀ rẹ̀ alágbára. Ó tẹ̀jẹ̀ rẹ̀ Jésù mi. Ọba mi má gbà mí lọ́wọ́ ogun èṣù. Ẹ̀jẹ̀ rẹ̀ ní kí oró. Ró tẹ̀jẹ̀ rẹ̀ alágbára. Ró tẹ̀jẹ̀ rẹ̀ Jésù mi. Ọba mi má gbà mí lọ́wọ́ ogun èṣù. Ẹ̀jẹ̀ rẹ̀ kí oró. Óyá óyá, ó tẹ̀jẹ̀ rẹ̀ alágbára. Ó tẹ̀jẹ̀ rẹ̀ Jésù mi. Ọba mi má gbà mí lọ́wọ́ ogun èṣù. Ẹ̀jẹ̀ rẹ̀ kí oró. Óyá óyá, ó tẹ̀jẹ̀ rẹ̀ alágbára o bàbá. Ó tẹ̀jẹ̀ rẹ̀
alágbára ẹ̀jẹ̀ rẹ̀ óyá ní ìhòòrò ó tẹ̀jẹ̀rẹ̀ alágbára ó tẹ̀jẹ̀rẹ̀ Jésù mi bàbá mi má gbà mí lọ́wọ́ òògùn ìyá bàbá ẹ̀rẹ̀ óyá ní kí òòrò tí ẹ̀jẹ̀ rẹ̀ ó tẹ̀jẹ̀rẹ̀ lórí ọmọ o alágbára lórí àyàṣẹ́ ó tẹ̀jẹ̀rẹ̀ nínú ẹbí mi Jésù mi bàbá mi má gbà mí lọ́wọ́ òògùn èṣù Jésù ẹ̀jẹ̀ rẹ̀ alágbára ni ìhòòrò óyá tẹ̀ rẹ̀ ní ìhòòrò ó má ro tiwa rẹ̀ rẹ̀ ní óyá sọ fún sẹ́ẹ̀ rẹ̀ bàbá ni ìhòòrò gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò óyá sọ fún ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò óyá ẹ̀jẹ̀ rẹ̀ alágbára ní ìhòòrò nínú oṣù yìí ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò sọ fún ẹ̀jẹ̀ rẹ̀ óyá màṣídà ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ alágbára màṣídà káraba ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ̀jẹ̀ rẹ̀ ní ìhòòrò ẹ porúkọ Jésù Olúwa ló ti ẹ̀jẹ̀ rẹ̀ láti ra ayé mi padà Olúwa ló ti ẹ̀jẹ̀ rẹ̀ láti tú ayé mi ṣe Olúwa ló ti ẹ̀jẹ̀ rẹ̀ láti gbà mí ẹ kó porúkọ Jésù Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ gbà mí Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ tú mi ṣe ẹ̀jẹ̀ rẹ̀ kó wá ayé mi sàn ẹ̀jẹ̀ rẹ̀ jó mú mi lára dá ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣe àwòtán mi lónìí bọ́lọ́run porúkọ Jésù bí tó wà ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣe àwòtán ayé mi ní orúkọ Jésù ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣe àwòtán ayé àwọn ọmọ mi gbogbo orúkọ Jésù bàkálíà ó sàkàbàrà orúkọ Jésù dáadáa kẹtẹ́rì aboko paulus tàkàtàlíà ẹ̀jẹ̀ Jésù kó ṣe àwòtán ayé ẹ̀ gbogbo ayé tí ń ṣe àìsàn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo àgọ́ ayé tí ń ṣe àìsàn gbogbo iṣẹ́ tí ń ṣe àìsàn ẹ pọ orúkọ Jésù Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àwòtán mi lónìí bàkúdèké prende kàtẹ́kàbà lift up voice that the blood of Jesus Christ to make you all this hour porúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ṣe àwòtán ayé mi mọ́nà ńlá kó porúkọ Jésù dáadáa mi tó wà Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àwòtán ayé mi lọ́wọ́lọ́ ní orúkọ Jésù ìwọ tó ṣe àwòtán Jẹ́ríkò màkàlì bàkà parosaira ìwọ tó sọ mara dídùn rèbàkúdèkàbà porúkọ Jésù kí ẹ̀jẹ̀ Jésù kó ṣe àwòtán ayé rẹ nẹ ẹ̀jẹ̀ Jésù kó ṣe àwòtán ayé ọmọ rẹ gbogbo ní bolúwa porúkọ Jésù dáadáa pàkúdà kàtàyàbà Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àwòtán ayé mẹ́ ó yá dá wa gbá lé mẹ́ ọwọ́ agbá ńlá tí ń tú orí ẹni ṣe ọwọ́ agbá tí ń kó ayé ẹni yọ ọwọ́ agbá tí ń lànà fún ayé ẹni ṣẹ́ ní orúkọ Jésù Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi ṣe àwòtán ìrìn àjò mi ọmọláńlá lanu kó pe Jésù Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àwòtán ayé mi bàkí tekele bókaba sọ fún Jésù lọ́wọ́ Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àwòtán ayé mi ẹ̀jẹ̀ kó wọ ayé mi sàn ẹ̀jẹ̀ kó wọ ayé àwọn ọmọ mi sàn ẹ̀jẹ̀ kó wọ iṣẹ́ mi sàn porúkọ Jésù ẹ̀jẹ̀ kó wò mí sàn ẹ̀jẹ̀ kó ṣe ìràpadà mi lọ ní orúkọ Jésù ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣe àtúnṣe Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wò ayé mi sàn porúkọ Jésù àtúnṣe kó wọnú ọ̀rọ̀ mi lọ àtúnṣe kó wọnú iṣẹ́ mi lọ àtúnṣe kó wọnú ayé mi lọ
ní orúkọ Jésù gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ pọ orúkọ Jésù Ọlọ́run àtúnṣe fi ẹ̀jẹ̀ ṣe ìtútẹ́ fi ṣe ìwòtán ayé mi. Ẹ̀jẹ̀ Jésù fi ṣe ìwòtán kó fi wò ọ́ sàn. Ẹ̀jẹ̀ Jésù kó fi ṣe àtúnṣe inú ayé rẹ̀. Ẹ̀jẹ̀ náà kó jẹ́ fún ọ. Ẹ̀jẹ̀ náà kó jẹ́ fún ọ. Ẹ̀jẹ̀ Jésù ra ayé mi padà. Ẹ̀jẹ̀ Jésù ra ayé ọmọ mi padà. Ẹ̀jẹ̀ Jésù ra iṣẹ́ mi padà. Ẹ̀jẹ̀ Jésù ra ọ̀nà mi padà. Ó dá kí ọwọ́ àṣeyọrí kó kàn mí o. Ó dá kí ọwọ́ àtúnṣe kó wọnú ọ̀rọ̀ mi. Ní orúkọ Jésù. Ó dá kí ọwọ́ àtúnṣe kó wọnú ọ̀rọ̀ rẹ. Ó dá kí ayé rẹ kó gba àtúnṣe. Ní orúkọ Jésù. Ó dá kí tiẹ̀ ṣe é ṣe láwùjọ àwọn èèyàn sẹ́. Ní orúkọ Jésù. Ó dá kó dára fún mi. Ọlọ́run lanu kó gbàdúà. Ó dá kó láṣeyọrí sẹ́. Ó dá kó re kó tọ̀ wá. Ó dá kó re kó wá fún ọ. Ó dá kó re kó wá fún ọ. Ó dá kó re wá fún ọ. Ó dá kí ọ̀rọ̀ rẹ látúnṣe. Ẹ pọ orúkọ Jésù. Ó dá kí ọ̀rọ̀ mi kó látúnṣe. Ó dá kí ọ̀rọ̀ ọmọ mi látúnṣe. Ẹ pọ orúkọ Jésù. Ayé mi ò gbúdọ̀ jìyà mọ́. Pọ orúkọ Jésù dáadáa. Ayé rẹ ò gbúdọ̀ mọ̀ṣì mọ́. Ẹ̀gàn ò gbúdọ̀ débọ̀ ọmọ. Ẹ pọ orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ṣe àwòtán ayé mi. Pọ orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ṣe àwòtán ayé mi. Ọlọ́run lanu kó gbàdúà. Ó gbúdọ̀ kú sínú ìyà. Ní orúkọ Jésù. Ìyà ò gbúdọ̀ jẹ ayé rẹ. Ẹ̀gàn ò gbúdọ̀ mú ọ. Pọ orúkọ Jésù. Ayé ò gbúdọ̀ béèrè pé Ọlọ́run rẹ dà. Ó yá pọ orúkọ Jésù. Màkàlì bá kó sàtàlàbà. Abániṣe ó jẹ kó bọ́ ọ ṣe ní ọdún yìí o. Abániṣe ó jẹ kó bọ́ ọ ṣe tọmọtọmọ. Abániṣe ó yẹ kó wá ayé rẹ jáde. Ní àwárí. Ní kó wá bí tó júrí ayé rẹ sí. Ó ẹ̀jẹ̀ Jésù ṣe àwòtán ayé mi. Ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ṣe àwòtán àgọ́ ara mi. Ẹ pọ orúkọ Jésù. Ayé rẹ ò gbúdọ̀ jìyàmá. Orí rẹ ò gbúdọ̀ burú. Ayé rẹ ò gbúdọ̀ gbàbọ̀dè. Ẹ pọ orúkọ Jésù. Ibi ò gbúdọ̀ wọlé tọ̀ wá. Ọlọ́run lanu kó gbàdúà. Ní orúkọ Jésù. Liparu saida. Kaparu sekataya. Betomblekete. Pọ orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Gbàdúà. Orúkọ Jésù Kristi. Olúwa wa. Gbàdúà ní má fọ̀rọ̀ ìṣeré. Àti yóò bá ṣoògùn. Èèyàn gbàdúà. Wáyé pé báyọ̀ pé àkín contract prayer. Ẹ̀wọ́ tó contract prayer kan tó bẹ́ẹ̀ gbà ọ́ gan wọ́n ti gba tara wọn tán. Má kàn rántí ẹ jẹ́ ká fàdúrà ran arábìnrin lọ́wọ́. Olúwa ràn lọ́wọ́, Olúwa gbàdúrà fún. Bẹ́ẹ̀ ni àti kọ́kọ́ fowó jẹ yẹn náà. Ẹ jẹ́ wọn bẹ́ẹ̀ òsèǹ tó ń bẹ́ nìkan gorí òkè níbo ó gorí òkè fún ara rẹ ni o. Èèyàn á gbàdúrà fún ara rẹ níbo akọgbà tiẹ̀ tán náà kó tó wà náà wọ́n máa ń bẹ́ẹ̀ bá kọ́ tara ní akọ́ngbọ̀n ẹgbẹ́ ó yá mọ́ ẹyẹ ká bẹ́ẹ̀ ń fa àdúrà rẹ ní báyìí lọ́wọ́. Ó yọ kọ́ mú tiẹ̀ ó yọ kọ́ parí tiẹ̀ ní Olódùmarè. Olúwa ṣàánú fún ọmọ, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa gbèjà mi. Ok arábìnrin kan wà bí ẹ bá ń gba àkàrà gbóhùn kékeré méjì fún ọ ó tọ̀nà agolo òkè lọ. Wọ́n ló fọnà ara rẹ gbàdúrà, ẹnu yẹn lẹ́ fi ń kọ́ mọ́ jẹ, ẹnu rẹ ló fi kọ́ pé Ọlọ́run kò bẹ̀ mú kú. Olúwa náà wá gbá aṣẹ́ Olúwa náà wá gbá aṣẹ́ jẹ́ kí ẹ̀gá ayé mi dópin. Àbáwọn kan bẹ n ò fẹ́ láyé mi mọ́. Àbáwọn kan bẹ mi ò fẹ́ nulé mi mọ́. Bá mi mú kúrò Jésù á lágbára. Bá mi mú kúrò Jésù á dá mi láre. Óyá óyá àbáwọn kan bẹ n ò fẹ́ nulé mi mọ́. Àbáwọn kan bẹ n ò fẹ́ nulé mi mọ́. Bá mi mú kúrò Jésù á lágbára. Bàbá mi gbà ìmú Jésù á dá mi láre. Alágbára óyá óyá o. Àbàwọ́n ti ń bẹ lórí ọ̀mọ́ṣẹ́. Àbàwọ́n ti ń bẹ nínú ìdílé. Àbàwọ́n ti ń bẹ nírìn àjò mi ṣá. Àbàwọ́n ti ń bẹ nínú ayé mi ni. Ó yá lọ fún Ọlọ́run ó mú kúrò sẹ́.
gbọ́dọ̀ tún lọ mọ́ ọ lọ́wọ́. Oṣù karùn-ún rè Ọlọ́run ṣàánú o. Àbá wọn kan bẹ n ò fẹ́ ayé mi máa. Àbá wọn kan bẹ n ò fẹ́ nulé mi máa o. Bá mi mú kúrò Jésù lágbára. Bá mi mú kúrò Jésù wá dá mi láre. Óyá óyá bá mi mú kúrò Jésù wá. Bá mi mú kúrò Jésù wá dá mi láre. Bá mi mú kúrò Jésù wá dá mi láre. Óyá óyá bá mi mú kúrò Jésù. Gbogbo àbàwọ́n àṣetì, gbogbo àbàwọ́n ìtìjú, ẹ̀gàn láyé. Óyá óyá bá mi mú kúrò Jésù wá dá mi láre. Bá mi mú kúrò Jésù wá dá mi láre. Ẹ porúkọ Olúwa mú ọwọ́ ẹ̀gàn. Olúwa mú ọwọ́ òṣì kúrò nínú ayé mi. Olúwa mú ọwọ́ ẹ̀gàn. Olúwa mú ọwọ́ òṣì kúrò nínú ayé mi. Olúwa mú ọwọ́ ẹ̀gàn. Bẹ́ẹ̀ kó ṣàwòtán ayé àwọn ọmọ mi gbogbo. Ní orúkọ Olúwa ṣàwòtán ayé mi. The Lord Jehovah God to heal you. The Lord Jehovah God to deliver you. Ìyà ò gbọdọ̀ tún bẹ́ẹ̀ ló gbà ní oṣù yìí. Ìyà ò gbọdọ̀ jẹ́ tiẹ̀. Oríire ò gbọdọ̀ burú ní oṣù yìí o. Ní orúkọ Jésù, agbára jíǹde kó gbé tiẹ̀ dìde fún ọ. Ẹ po orúkọ Jésù. Olúwa ṣàwòtán ayé mi. Olúwa ṣàwòtán ayé àwọn ọmọ mi. Olúwa ṣàwòtán àgọ́ ara mi. Ní orúkọ Jésù. Ó yá mú gbogbo àbàwọ́n tó ń bẹnu ayé mi sẹ́. Every reproach in your life. Gbogbo ẹ̀gàn tí ń bẹnu ayé ẹni. Orúkọ Jésù dáadáa. Every reproach in your life. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Today is the first day. Ìdínlọ́jọ́ kìíní. Okay. Share it one more time. Share it one time. And if you think, mo lè ṣojú ẹ ọkàn lọ, it's okay. But at least, oyè kò yẹn ṣe lè rí ẹnìkan fún. Hallelujah. You can do it, right? One, ẹnìkan. Okay, jẹ́ kí ṣáàdá pásítọ̀ yìí lò. Hallelujah. Wọ́n yọ mí lẹ́nu pásítọ̀. Jẹ́ ti yẹn pọ̀ jùjọ. Fọwọ́ kan tẹ̀ kan. Hallelujah. Praise the Lord. Invite your friends. Ẹ pọ orúkọ Jésù. Àbàwọ́n tí mi ń fẹ́, ohun tí mo sunkún sí lórí, Olúwa yanjú ẹ̀ fún mi ní oṣù yìí. Ohun tó ń pa mí lẹ́kún, ohun tí ò jáyọ̀ mi kún, ohun tí ò jáyọ̀ mi kún. Olúwa ṣe tèmi fún mi ní oṣù yìí. Bẹ́ẹ̀ kó pọ orúkọ Jésù, ohun tí ń já mi láyà. Ẹ̀yin ogun ọ̀run ẹ yanjú rẹ̀ sẹ́. Ohun tó ń bà mí lẹ́rù. Èyí tí ò jẹ́ rọ́wọ́ tí ò jẹ́ kọ́ kí n rọ́wọ́ yọ. Ohun tí ò jẹ́ kọ́ mi balẹ̀ sẹ́. Wọ́n lọ́nà kó gbàdúrà. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ tèmi ní oṣù yìí. Gbogbo agbára tí ń tẹ̀lé ayé ẹni ká. Every power that is pursuing your life. Gbogbo agbára tí ń lé ayé ẹni. Ẹ̀yin ogun ọ̀run ẹ lé padà. Olúwa yanjú ọ̀rọ̀ mi ní oṣù yìí. Nínú oṣù yìí bá ń wá tèmi jáde fún mi. Nítorí nínú oṣù yìí yanjú ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Ẹ porúkọ Jésù. Olúwa yanjú ọ̀rọ̀ mi. Ẹ gbàdúrà. Yanjú ọ̀rọ̀ mi bàbá. Yanjú ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. Ojú ò gbọdọ̀ tì mí. 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 Ní orúkọ Jésù. Gbàdúrà sẹ́. Ojú ò gbọdọ̀ tì mí tọmọtọmọ. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa sọ̀bánújẹ́ dè wọ̀ mí o bàbá. Sòkè ṣòro mi di pẹ̀tẹ́lẹ̀ o. Bínú mi bá dùn máráyé láti sìn ọ́. Sọ̀bánújẹ́ dè wọ̀ mí o bá óyá. Sọ̀bánújẹ́ dè wọ̀ mí bá. Sọ̀bánújẹ́ dè wọ̀ mí bàbá. Òkè ṣòro mi di pẹ̀tẹ́lẹ̀ o. Inú mi bá dùn aráyé láti sìn ọ́. Sọ̀bánújẹ́ dè wọ̀ mí o bàbá. Ó dé wọ̀ lórí ọmọ rẹ̀ ṣẹ́. Ó dé wọ̀ lórí ayé rẹ̀ ní òwò. Òkè ṣòro mi
bá dùn aráyé láti sìn ọ̀sá tó bànújẹ́ dé wọ̀ mí o. Bá ọmọ Ọlọ́run gbàdúrà. Kódé wọ̀ nínú ayé rẹ̀ o tọmọtọmọ. Kódé wọ̀ lórí iṣẹ́ rẹ̀ o sẹ́. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o bàbá. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o bàbá. Òkè ṣòro méjì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Bínú mi bá dùn, aráyé láti sìn ọ̀sẹ̀. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, ó yá gbàdúrà. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, ohun tó bànújẹ́ yẹn. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, bàbá. Òkè ṣòro mi di pa tẹ́lẹ̀ o. Inú mi bá dùn, aráyé láti sìn ọ̀sá. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, bàbá. Ó yá o, ó dé wọ̀ lórí ayé rẹ̀. Ó dé wọ̀ lórí ọmọ rẹ̀. Ó dé wọ̀ lórí iṣẹ́ rẹ̀. Ó dé wọ̀ lórí ọmọ rẹ̀ gbogbo. Ó dé wọ̀ lórí ilé rẹ̀. Bàbá mi máa òkè ṣọ́ra mi di pẹ́ dálẹ̀ o. Bínú mi bá dùn, aráyé láti sìn ọ̀sá. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, bá ó yá o. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, bá tọ́bánújẹ́ dé wọ̀ mí o, bá òkè ṣòro mi dìbẹ̀ dálẹ̀ o. Bínú mi bá dùn, aráyé láti sìn ọ̀sá. Tọ́bánújẹ́ dé wọ̀ mí o, bàbá Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́, Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́, Ẹlẹ́dàá mi. Wá ràn mí lọ́wọ́, Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́ nínú oṣù yìí. Wá ràn yé mi lọ́wọ́, Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́, Ẹlẹ́dàá mi. Wá ràn mí jà, Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́. Ayé ò gbọdọ̀ yọ̀ mí Ọlọ́run sá. Wá ràn mí lọ́wọ́, Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́. Ó tẹ́ kó dáa fún ọ láyé o, orúkọ Jésù. Ọlọ́run mi. Wá ràn mí lọ́wọ́. 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 Ó yá gbàdúrà. Wá ràn mí lọ́wọ́. Ogun ayé ò gbọdọ̀ borí ẹ. Ogun ayé ò gbọdọ̀ gbé ẹ sánlẹ̀. Ó yá. Wá ràn mí lọ́wọ́. Wá ràn mí lọ́wọ́. Wá ràn mí lọ́wọ́. Wá ràn mí lórí ọmọ o. Wá ràn mí lórí iṣẹ́. Wá ràn mí, ó yá. Wá ràn mí. Wá ràn mí lọ́wọ́. Wá ràn mí lọ́wọ́. Wá ràn mí lọ́wọ́. Wá ràn mí lọ́wọ́. Orúkọ Jésù. Ẹ̀yin ó gbọ́ ọ̀run, ẹ ràn mí lọ́wọ́. Ẹ jẹ́ kí n ní àṣeyọrí oríire nínú oṣù yìí. Ẹ ràn mí lọ́wọ́, ẹ jẹ́ kí n rí tèmi mú láyé. Lẹ́kọ̀ọ́ porúkọ Jésù, Olúwa ràn mí lọ́wọ́. Ohun ńlá, ohun rere kó ṣẹlẹ̀ ní ayé mi sẹ́. Lẹ́kọ̀ọ́ porúkọ Jésù. Lẹ́kọ̀ọ́ béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́. The Lord God to help you. O ti ṣe látijọ́ yẹn. Nínú oṣù karùn-ún ló wà yìí. You are in the 5th month. Oṣù karùn-ún rẹ̀ kò gbúdọ̀ tún lọ mọ́ ọ lọ́wọ́. Ọdún yìí ò gbúdọ̀ tún jábọ́. Ẹ porúkọ Jésù. Ìrànwọ́ láde fún ayé mi. Ìrànwọ́ tí ń dójú ti ẹ̀gàn. Ìrànwọ́ tí ń dójú ti ìtẹ́, tí ń dójú ti àṣetì. Ìrànlọ́wọ́ lórúkọ Jésù ètò jẹ́ lẹ́nu ọ̀rọ̀ láwùjọ àwọn èèyàn gbogbo.
ní orúkọ Jésù lábẹ́ pọ̀pọ̀ orúkọ Jésù dáadáa. Olúwa gbé ìrànlọ́wọ́ láti dé fún ayé mi. Olúwa ràn mí lọ́wọ́. Bá ń fa aṣọ ẹ̀gàn mi yá. Bá ń fa aṣọ ẹ̀gàn mi yá. Orúkọ Jésù bá mú ọwọ́ àṣetù kúrò lórí ayé mi. Olúwa mú ọwọ́ ìtìjú kúrò lórí ayé mi. Ó dá kí ìlérí ṣẹ ní oṣù yìí. Ó dá kí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ. Ó dá kí ọ̀nà àbáyọ tèmi là. Lánàá kó pe Jésù. Kàbá. Soto brando toto lekete. Ripato kapakata. Ó dá kí a kí ọkùnrin oríire ní ọdún yìí. Orúkọ Jésù. Olúwa ràn mí lọ́wọ́. Ọjọ́ ń lọ. Bàbá dìde. Ọjọ́ ń lọ. Bàbá dìde. Ọjọ́ ń lọ. Nú agbára. Nú agbára. Nú agbára. Nú agbára. Nú agbára. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹnìkan mo gbàdúrà fún òní ṣá pépà. Àmín. Ṣàmì dáadáa. Gbogbo ẹ̀mí gánàgànà táyé lè fi ṣe ayé ẹni kí èèyàn máa ṣe gángan. Ẹ kò ṣẹlẹ̀ sí rí tẹ́lẹ̀ àmúwá bí kí ni ẹ ṣe wá ó kọ̀ dídé délẹ̀ kan náà ni ó kàn ń ṣe bákan. Gbogbo ẹ̀mí gángan lórúkọ Jésù kò ní bàlẹ́ ayé ẹ. Ṣàmì dáadáa. Àmín. Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ bá wọ láṣọ àríbá nínú ẹ ó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn ó kọ̀ dídé wá ni mò ń gbàdúrà fún ọ ní o lórúkọ Jésù kò ní wọlé tó ọ. Àmín. Wọ́n sọ̀rọ̀ ẹnìkan bá mi wá sọ̀rọ̀ ìrìn àjò ẹnìkan fún mi ó ní ṣe mo mẹ́ni mo ní mo mọ̀ ó ní gbẹ̀yìn ò dá o ó ní mo ní mo mọ̀ ẹni yẹn dáadáa ẹni tó sì sọ yìí tó bá dàgbàdà bulẹ̀ bẹ̀ kẹ́kẹ́kẹ́ ni ó bá akọ kò yẹ pé lálákọ náà ó ṣà ń ta bíọ́bíọ́ náà ni tó ń lògbà díẹ̀díẹ̀ àmọ́ ẹni ẹ wá ń kọ́ ó ní nǹkan rọ́ọ̀lù nígbà tí mi mọ̀ tí mo rí kò mọ̀ pé ìgbẹ̀yìn ayé rẹ̀ nu ó ní gangan ni ó ṣe ó ní gangan tó rí gangan ń dọ̀bálẹ̀ ní ó jùlọ onígbẹ̀yìn ẹ̀ ò dáa ní kò dáa tọ́ lórúkọ Jésù gbogbo agbára tó fẹ́ yí ìpín rẹ̀ padà gbogbo agbára tó fẹ́ fi nǹkan tí ò ń ṣe tiẹ̀ ṣe ọ́ gbogbo agbára tó fẹ́ fi nǹkan tó ń ṣe tiẹ̀ dán wò láyé ní orúkọ Jésù tó fẹ́ dán ìran rẹ wò tó fẹ́ dán ọmọ rẹ wò Ọlọ́run lórúkọ Jésù Olúwa kó yí dànù. Àmín. Àṣàsí yẹn ò ní ràn ọ́. Àmín. Oríire ò ní gbà. Àmín. Ṣàmì dáadáa. Oríire ò ní burú. Àmín. Orí ọmọ rẹ ò ní gbàbọ̀dè yìí. Àmín. Gbogbo ẹni tó rò kó Olúwa kó dá padà fún wọn. Àmín. Gbogbo ẹni tó gbìmọ̀ rẹ̀ kó yílé wọn lórí. Àmín. Ọ̀tá rẹ̀ kó forí ko. Àmín. Àṣìṣe kó mú wọn. Àmín. Kó ṣiṣẹ́ jẹ́. Àmín. Kàdá kàpàrọ̀ ṣèkèlè wa. Rọ̀bà kàdára. Màṣídà wa kó ń pẹ̀lẹ̀ kàtàlíà. Rọ̀bà kó tẹ̀ kẹ́bà. Lórúkọ Jésù kó dà lé wọn lórí. Àmín. Gbogbo ibi táyọ̀ rò ń torí tiẹ̀. Ibi táyọ̀ sọ pé àwọn dóyè dì ọ́ ẹ filẹ̀. Ṣé ó ń ṣakọni? Ó ń ṣoge ni. Àwọn òfin ń jùlẹ̀ ní ìsìn tí ó gbà kan. Ṣéṣù ẹnu rẹ̀ sì mú ni. Gbogbo ẹni tó ro bí kù ọ́. Lórúkọ Jésù bó ṣe rò kọ́lọ́run kó gbé fún bẹ́ẹ̀. Àmín. Ṣàmì dáadáa. Ọwọ́ èèyàn ò ní mú ọ. Àmín. Ọ̀tá ò ní rí ọ mú. Àmín. Ẹ porúkọ Jésù mi tẹ wá. Ọlọ́run jọ̀ọ́ nínú àánú rẹ ni má jẹ́ kí ọ̀tá yọyọ ìṣẹ́gun lórí mi. Àwọn tí mú ẹ fi ọwọ́ ti bá a. Lábẹ́ bọ́tìdà kọ́rí. Má jẹ́ kí ọ̀tá kó yayọ̀ lórí Sámsínì. Gbogbo wọn mọ tí wọ́n ń ṣe ọ̀pù ni. Gbogbo wọn ń gbé kọ́ọ̀pù wọ́n ń jò mu. Wọ́n ń ṣe ọ̀pù. Àwọn tí mú ọmọlẹ̀ ẹwu iṣẹ́. Ẹwù alágbára ṣubú. Ẹ porúkọ Jésù mi tó wà. Ọlọ́run ní oṣù yìí ní gbogbo ọ̀nà mi gbogbo lórí ayé àwọn ọmọ mi o. Lórí ohun tí mo jìyà fún. Lórí ohun tí mo tiraka fún. Lórí ohun tí mo lé títí. Bàkúrà bàkú ṣèkèlè bùkátàyà. Ó yá. Má jẹ́ kí ọ̀tá yayọ̀ ìṣẹ́gun lórí mi. Don't let that be celebrated. That victory over my life. Má jẹ́ kí ọ̀tá yayọ̀ ìṣẹ́gun lórí ìrìn àjò mi. Ọ̀tá má jẹ́ yayọ̀ ìṣẹ́gun lórí mi o. Ọ̀tá má jẹ́ ìṣẹ́gun nínú ayé mi sẹ́. Ẹ porúkọ Jésù. Ọ̀tá má jẹ́ yọ̀ mí. Ọ̀tá má jẹ́ yayọ̀ ìṣẹ́gun.
lórí mi ní gbogbo ọ̀nà, gbogbo ìpín wọn, gbogbo ìgbìmọ̀ wọn, gbogbo ète wọn, gbogbo iṣẹ́ wọn, gbogbo àbá wọn, gbogbo ìmọ̀ wọn lórí ọmọ mi gbogbo, ní ìrìn àjò mi gbogbo, Olúwa yí dànù. Àwọn Ọlọ́run lanu kó gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọba tó pọ̀ ní pàtàgbàrà, ọ̀tá má jẹ́ ó yayọ̀ ṣẹ́gun lórí ìbí wọn. Ẹ gbàdúrà, ọ̀tá má jẹ́ ó yayọ̀ ṣẹ́gun lórí ayé àwọn ọmọ mi gbogbo, ní orúkọ Jésù. Ọ̀tá má jẹ́ ó yọ̀ mí, ní orúkọ Jésù. Màsí kẹtẹlẹbó kaba. Ó yá. Ọba náà lanu kó gbàdúrà. Ó yá pé Jésù. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ o, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson, lágbára Ọlọ́run mi ṣá. Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ o, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson ṣá, lágbára o. Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ o, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson ṣá, lágbára o. Ní gbogbo ọ̀nà tó ti ń dọdẹ rẹ sẹ́, ọ̀tá ò ní rí ọmú láyé, ọ̀tá ò ní lé ọba láyé sẹ́, ọ̀tá ò ní rí ọgbẹ́ ṣubú sẹ́, ìdá ọ̀tá ò ní ṣá ọ láyé. Ó yá sọ fún Ọlọ́run, ọ̀tá ò ní borí ẹ ní gbogbo ọ̀nà sẹ́. Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson ṣá, lágbára o. Sọ fún Ọlọ́run, Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ o. Bàbá, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson ṣá, lágbára o. Kò bá fẹ́lẹ́ tó lè pa ọmọ. Ẹni jẹ́ pa Ísírẹ́lì má kó pọ̀ ọmọ. Ẹni tí kì í sùn tó kú ọjọ́ sẹ́. Ọ̀tá ò ní yayọ̀ ìṣẹ́gun lórí rẹ̀ sẹ́. Oṣù yóò ní gbé ọjẹ́ lórúkọ Jésù. Tí ẹ ò ní birú, tí ẹ ò ní bàjẹ́. Ọwọ́ Ọlọ́run yóò wà lára rẹ̀ fún rere. Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ o, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson ṣá, lágbára o. Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ o, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson ṣá, lágbára o. Ó yá sọ fún Ọlọ́run, Ẹlẹ́dà mi mo bẹ̀bẹ̀ ṣá, lórí ọmọ, má jẹ́ káyé ṣe mí o. Ayé ló ṣe Samson, lágbára. Ẹ porúkọ Jésù, má fún ọ̀tá mi ṣe. Olúwa má fún ọ̀tá mi ṣe. Ní gbogbo ọ̀nà tí wọ́n bá dúró sí nítorí tèmi, nítorí ọmọ mi o, nítorí iṣẹ́ mi gbogbo, iṣẹ́ tó ti fọwọ́ rẹ tò, nítorí tó ti fi ẹnìkan ìwé rẹ̀ tó kà láyé. Ẹjọ́ kan wọ́n yí dànù. Dókítà tó end up tó ń ṣe waitress, waiter, lókìlẹ̀ fẹ́ rà. Dókítà, medical doctor. Bẹ́ẹ̀ ni, èyí tẹ́ pé àpàtó pé òun ò ní nǹkan kan mọ́ kí ló tún kù. Òun ò sáà lè para wọn. Ó di waiter. Hello, chicken ni akọlẹ̀. Ẹni tó fọwọ́ yí nǹkan, tó fọwọ́ kọ prescription. Wá nǹkan yí mọ́ lọ́wọ́, dòdò náà dà lọ́wọ́ rẹ̀. Ayé yí nǹkan padà mọ́ lọ́wọ́. Ẹ porúkọ Jésù, má fún wọn ṣe Olódùmarè o. Bí kàtó bilẹ̀ kó sèkéré bìrìkì kàtàkàrà, má fún wọn ṣe Olódùmarè. Ìpín mi lórúkọ Jésù gbọ́dọ̀ gbà bọ̀dẹ̀.
orí mi ò gbúdọ̀ burú tọmọtọmọ ní orúkọ Jésù. Ayé mi ò gbúdọ̀ bàjẹ́. Ẹ dá ire ayé mi padà fún mi. Ẹ dá ògo mi padà. Ẹ gbé ìrànlọ́wọ́ dé fún ayé mi ṣẹ. Èpè ọ̀tá ò gbúdọ̀ ṣẹ lórí mi. Ó yá pé orúkọ Jésù. Èpè ọ̀tá ò gbúdọ̀ ṣẹ lórí rẹ. Ìmọ̀ òkùnkùn ò gbúdọ̀ ṣẹ lórí mi. Ó yá ọmọ Ọlọ́run lánàá kó gbàdúrà. Ó dá kó orí tiẹ̀ ṣe. Ó dá kó orí tiẹ̀ mú ní oṣù tó wọ̀ yìí. Ó dá kó mú oore jáde mbẹ̀. Ó dá kó oore kó dìde fún ọ. Ó dá kó oore kó wá fún ọ ní oṣù yìí. Ẹ pé orúkọ Jésù. Ẹ ran ayé mi lọ́wọ́ tọmọtọmọ. Ẹ ran ayé mi lọ́wọ́ tọmọtọmọ. Tọkọtọkọ ẹ gbé ìrànlọ́wọ́ dé fún mi. Ní orúkọ Jésù. Ẹ gbà mí lọ́wọ́ ogun mọ́ padà. Ogun tí ń lé ayé ẹni tí ó dẹ̀yìn. Adójú rẹ délẹ̀. Ẹ gbà mí lọ́wọ́ àfìyàjá ayé ẹni. Ní orúkọ Jésù. Ẹ gbà mí lọ́wọ́ ogun ojú àlá. Ogun jẹ́ ogun ìrántí ń jẹ ayé mi ṣẹ́. Àmọ́ lánàá kó gbàdúrà. Ajírégbé tí ń jírégbé gbogbo abá tí ń fari sẹ́yìn. Ó yá ń bolo wa. Pasida kaparu sete. Peru seto pledekete. Maye peru sete. Porúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run àdìdé fún ayé mi. Ó dá ayé mi ò gbúdọ̀ mọ̀ yàmá. Ní orúkọ Jésù. Ayé mi ò gbúdọ̀ mọ̀ yàmá. Ní orúkọ Jésù. Ẹ̀gbọ́n ò gbúdọ̀ jẹ́ tèmi láyé mọ́. Ní bolo wa màmá. Orúkọ Jésù gbàdúrà fún ọmọ rẹ. Ní orúkọ Jésù. Ó yá. Liperu soto to le kaba. Ma soto to le kelebo. Bakata tatalia. Ó gbúdọ̀ ṣàṣetì. Ó gbúdọ̀ máa ń bọ́ máa o. Ojú ògbúdọ̀ pọ́n ọmọ. Ó gbúdọ̀ jìyà máa. Ní orúkọ Jésù. Bako peru sete kaba. Beru soto to le kaba. Ma si kelebo kaba. Ó yá. Àní kò gbàdúà. Dúà. Ní orúkọ Jésù Kristi. Olúwa wa. Ohun ayé mi. Máa jáde lọ. Ogun ayé mi. Máa jáde lọ. Jáde o. Inú ayé mi. Aláṣẹ ilẹ̀ tó ní o jáde. Ó yá. Ogun ayé mi. Máa jáde lọ. Ogun ayé mi. Máa jáde lọ. Jáde o. Inú ayé mi. Aláṣẹ ibẹ̀ tó ní o jáde. Ó yá. Ogun ayé mi. Máa jáde lọ. Ó tó bẹ́. Ogun ayé mi. Máa jáde lọ. Jáde o. Inú ayé mi. Aláṣẹ ibẹ̀ tó ní o jáde. Ó yá. Ogun ayé mi. Máa jáde lọ. Àmúbọ̀. Ogun ayé mi. Máa jáde lọ. Jáde. Inú ayé mi. Aláṣẹ ibẹ̀ tó ní o jáde. Ó yá o. Ogun ìbùjú yẹn tó bẹ́. Màdúà. Ogun ẹ̀gàn yẹn ṣẹ́ tó bẹ́. Ọwọ́kọ́wọ́ tí ń dayé rẹ̀ tó bẹ́. Ọwọ́ ẹ̀gàn yẹn ni tó bẹ́. Àrọ́mọbí yẹn àrọ́kọ̀ yẹn ṣẹ́ tó bẹ́. Ogun àgàn nínú ayé rẹ̀ ṣẹ́ tó bẹ́. Ogun gbèsè yẹn á ń dà yàdà tó bẹ́. Lórúkọ Jésù. Gbogbo ọwọ́kọ́wọ́ tí ń dayé ayé ẹni lógun tó bẹ́. Bàbá mi ṣẹ́ tó bẹ́. Nínú oṣù yìí oríire òwúrọ̀ gbàbọ̀dé. Bàbá mi ó ìyà òwúrọ̀ jẹ́ ayé rẹ ṣẹ́ tó bẹ́. Bàbá ogun ayé mi. Máa jáde lọ. Ogun ayé mi. Máa jáde la. Jáde o. Nínú ayé mi. Ọlọ́run tó níbẹ̀ tó ní o jáde. Ó yá. Ogun ayé mi. Máa jáde lọ pèsè. Ogun ayé àmúbọ̀. Máa jáde àrọ́mọbí. Jáde o. Nínú ayé mi. Aláṣẹ ilẹ̀ tó ní o jáde. Ó yá o. Àṣẹ fún àlejò tó fẹ́ gba ayé mọ́ ọ lọ́wọ́. Àṣẹ fún àlejò tó ń dúró mọ́ ọ lọ́wọ́.
gbogbo ẹ̀mí kẹ́mi yẹn wí nínú ayé rẹ ni gbogbo ọwọ́kọ́wọ́ tí gbógun ti ayé ẹ̀ ní sẹ́ lórúkọ Jésù màkàyàwá lórúkọ Jésù gbogbo ọwọ́kọ́wọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Olúwa sẹ́ gbogbo ọwọ́ tí ń dààmú ayé àwọn èèyàn kọ́ ọ̀rọ̀ Olúwa sẹ́ ìnànànànà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù alágbára ogun ayé mi máa jáde lọ ogun ayé mi máa jáde lọ jáde o nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní o jáde óyá ogun ayé mi máa jáde lọ ogun ayé ayọ̀sọ̀tẹ̀ máa jáde lọ ayérayé o nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní o jáde. Ẹnìkan mo fẹ́ kó gbàdúrà ohun tí bàbá mi fún lẹ̀ ohun tí mo jogún bá ohun tí mo gbọ́ nìyẹn ohun tí bàbá rẹ filẹ̀ fún ọ ohun tó gbélẹ̀ dé ọ ohun tí mo jogún bá tí òun ṣe tèmi ohun tí mo gbọ́ nìyẹn ohun tí bàbá mi filẹ̀ fún mi èyí tí ò múre bá ọ tí ò jẹ́ orí tí ò jẹ́ èèyàn gbogbo ohun tí mo jogún bá ohun tí mo bá nù ọ̀ràn tí mo bá nù ẹbí ohun tí mo bá nù ọ̀ràn tí mo bá nù ẹbí tí ń tẹ̀lé mi kiri èyí tí ò jẹ́ ń gbórí òkè with everything that's in your family that's in your life ohun tí ń bẹ́ẹ̀ nù ìran ohun tí wọ́n gbé ohun tí bàbá mi filẹ̀ fún mi èyí tí mo jogún bá Ọlọ́run ṣẹ́gun fún mi lónìí. Give me the victory over it. Fún mi ní ìṣẹ́gun. Jẹ́ kí èmi náà ní ìṣẹ́gun. Jẹ́ kí èmi náà ní ìṣẹ́gun. Borúkọ jẹ́ kí èmi náà mú ayọ̀. Jẹ́ kí èmi náà mú ayọ̀. Jẹ́ kí èmi náà mú adùn. Ẹ mú ìkorò kúrò nínú ayé mi. Ẹ mú adùn sínú ayé mi àkókò ti tó. Ẹ jẹ́ kí èmi náà rí oore músẹ́. Mi ò gbọ́dọ̀ sunkún lórí ọmọ. Mi ò gbọ́dọ̀ sunkún lórí ọkọ. Mi ò gbọ́dọ̀ sunkún lórí aya. Ẹ borúkọ Jésù. Mi gbọ́dọ̀ banújẹ́ mà tèmi ò gbọ́dọ̀ bàjẹ́ ohun tó gbélé fún mi tí ò ń ṣe tiẹ̀ ohun tó gbè mí tí mo gbà ní orúkọ Jésù ẹ tó rí mi ṣe ẹ tó ayé mi ṣe ní orúkọ Jésù ẹ gba ayé mi lọ́wọ́ àtúnidá gbogbo ipa tó tú ayé rẹ dá yẹn gbogbo agbára tó sọ síbi tó wà yẹn Ọlọ́run ò kọ̀yà mọ́ Ọlọ́run kò kọ̀yà mọ́ ní orúkọ Jésù màsídàbàkàpàyàbà orúkọ Jésù ó yá bọ́lọ́ wà kòkò yà máa tọmọtọmọ dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ò tí ì ṣe àkíní yẹn ọwọ́ kan ní pápápá ẹyọ kan ni ó yá jù Olúwa ó dá mi má bànújẹ́ o ní kí wá sórílẹ̀-èdè kí wọ́n máa wòran bẹ̀ kó máa bá wọn ka building ìwọ ló kọ́kọ́ débẹ̀ àwọn tó dé lẹ́yìn gangan ló tún ń fọ̀nà ọ́ pé ṣe ẹ ti rí kíni àwọn ti fún wa kí lẹ wí wọn náà ti fún mi bẹ́ẹ̀ ni wọ́n ti fún mi arábìnrin kan ló pè mí Ọlọ́run dá lóhùn gbogbo ọ̀rọ̀ Ọlọ́run á kó wá sí ìmúṣẹ èmi ọgá mi ti àwọn tí ń tó ń sọ mọ́ ṣùgbọ́n Ọlọ́run máa dá lóhùn Ọlọ́run ẹmu bá ń give testimony rẹ̀ ni gbé Ọlọ́run bá òun ṣe kíní yẹn o èmi ọgá àwọn tí ń tẹ̀ ń sọ. Olúwa ó dá mi má bànújẹ́ o. Olúwa ó dá mi má bànújẹ́. Èṣù ló ṣe kà o. Olúwa bá mi yọ ìjà. Óyá. Olúwa ó dá mi má bànújẹ́. Olúwa ó dá mi má bànújẹ́. Bàbá Èṣù ló ṣe kà o. Olúwa bá mi yọ ìjà bàbá mi. Àwọn ọ̀run ló pọ̀ nípa dágbára wọn. Ayérayé ó yá ṣe tiẹ̀ ṣá. Olúwa ó dá mi má
ṣe kà Olúwa fà mí yọ ìyà ó yá kó jáde lọ́wọ́ ìyà yẹsẹ̀ lẹ́tà ayọ̀ rẹ kó gbàṣẹ́ ó dà kó bọ́ọ̀sì fún ọ̀sẹ̀ òwò ọwọ́ ìyà gbogbo ònú ayé rẹ ni o gbogbo tọ́lọ́run ò dámọ̀ ọ̀tá yé pèsè gbogbo ẹrù ọ̀tá lórí rẹ Ọlọ́run kó mú kúrò gbogbo ọwọ́ ayé kó kúrò sẹ́ lórúkọ Jésù ojú òwúrọ̀ tì ọ́ òwúrọ̀ wá lásán òwúrọ̀ gbàdúrà lásán àdúrà kó gbé ọ́ àdúrà kó jẹ́ fún ọ ó ní kó má ṣògùn ó ní kó má jàgbé àdádádádá kàtàkàtàkàbà ó ní kó má ṣògùn ó ní kó má jàgbé. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. 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 Ìwọ ló ní ìhùnmá máa jáwé. Fún mẹ́lẹ̀ ní ìhùnmá máa wéko. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Oyóyóyó. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Ìwọ ló ní ìhùnmá máa jáwé. Ìwọ ló ní ìhùnmá máa wéko. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Ìwọ ló ní ìhùnmá máa jáwé. Ìwọ ló ní ìhùnmá máa wéko. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Fún mi lọ ohùn ṣe fẹ́rẹ́. Fún mi lọ ohùn ṣe fẹ́rẹ́. Ìwọ ló ní ìhùnmá máa jáwé. Ìwọ ló ní ìhùnmá máa wéko. Wọ́n ṣe tó dúwàdú tàbí mí. Orúkọ Jésù Ọlọ́run gbèjà mi bá mú tìjú ayé mi kúrò gbogbo ohun tí ayé gbé lọ́wọ́ tí ìgbà tí àkókò mú lé mi lọ́wọ́ tí mo bára mi ibi tí mo bára mi ò tẹ́ mi lọ́rùn o Olúwa fà mí jáde nínú ìyà yìí Olúwa mú mi jáde nínú ẹ̀gàn táyé mú mi kúrò nínú ẹ̀gàn yìí mo wá sí tí kúrò nínú ayé mi tọmọtọmọ oṣù ọ̀tún rẹ̀ kò gbúdọ̀ tún bọ́ mọ́ lọ́wọ́ oṣù ọ̀tún ìyà ò gbúdọ̀ tún jẹ mí mọ́ láyé mi gbúdọ̀ tún mọ̀ kójú máa tún tì mí mi gbúdọ̀ tún mọ̀ káyé tún máa tún pẹ́ pé Ọlọ́run rẹ̀ dà ẹ porúkọ Jésù ìrànlọ́wọ́ lákòdìdé fún ayé mi ó dẹ́kọ̀ orí tiẹ̀ ṣe màmá ó dẹ́kọ̀ orí tiẹ̀ gbà 2020 ó dẹ́kọ̀ jẹ́ fún ọ oṣù May ó yẹ kó múre lé ẹ lọ́wọ́ ni o ò gbúdọ̀ rí ìbànújẹ́ mbẹ́ o ìbànújẹ́ ò gbúdọ̀ má lé ẹ ní orúkọ Jésù ẹ̀gàn ò gbúdọ̀ má lé ẹ tọmọtọmọ ní ohun tí ò ṣe tiẹ̀ ó kàpárì sídà ayé ò gbúdọ̀ gbé lé lọ́wọ́ Ọlọ́run má dojú àdúrà tì mí o ìwọ ló ní kí n má jàwé o ìwọ ló ní kí n má wégbò ẹ porúkọ Jésù mi tẹ wá rí ayé mi jáde fún mi rí ayé mi jáde fún mi àdúrà mi gbà àdúrà mi kó gbà àdúrà mi kó gbà àdúrà mi kó gbà ìrànlọ́wọ́ lórúkọ Jésù wá fún mi ìrànlọ́wọ́ níbi ńlá jáde fún ayé mi ìrànlọ́wọ́ níbi ńlá jáde fún ayé àwọn ọmọ mi ìrànlọ́wọ́ lórúkọ Jésù ńlá jáde fún mi ní oṣù yìí ẹ múrí ayé mi lé mi lọ́wọ́ wọn lànà kó porúkọ Jésù ẹ dùn mí nínú oṣù yìí ẹ dùn mí nínú oṣù yìí ẹ mú ayọ̀ tèmi kún ní oṣù yìí ẹ fún mi ní ayọ̀ ìgbàlàṣẹ ẹ fún mi ní ayọ̀ ìgbàlà yìí ẹ fún mi ní ayọ̀ ìgbàlà yìí ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí ògo pé mo mọ̀ ẹ jẹ́ kí ẹ wà pé mo mọ̀ kó fara ẹ daṣọ àṣírí wo ayé àwọn èèyàn yìí gbogbo ẹni tí ń bẹnu àdúrà yìí ní orúkọ Jésù kọ́lọ́run kó daṣọ àṣírí bò yìí ní orúkọ Jésù gbogbo ẹni tí ń bẹnu àdúrà yìí mẹ́ẹ̀kọ́ kọ́lọ́run kó fa ìgbà yìí
nínú oṣù tẹ́ wọ̀ yìí Olúwa kó fa ìgbà yìí àìsàn bẹ ò ní jẹ́ ti ikú bẹ ò ní jẹ́ ti pàkúrà bàkàpàrà bàtà ìbànújẹ́ bẹ ò ní jẹ́ ti ní orúkọ Jésù kó jìnnà oṣù yóò ní gbé ọ jẹ oṣù yóò ní gbé ọ jẹ oṣù yóò ní gbé ọ jẹ ọba tó mú ọ rí ìbẹ̀rẹ̀ rẹ̀ wàá rí òpin rẹ̀ wàá rí òpin ọdún yìí rí bàkàbàkàtà ọdún yóò ní rópin rẹ̀ ní orúkọ Jésù ò ní rá sínú ọdún yìí ò ní sọnù sínú oṣù yìí ní orúkọ Jésù ọwọ́ alágbára kó balẹ̀ ọ ọwọ́ Ọlọ́run kó balẹ̀ ọ ọwọ́ Ọlọ́run kó balẹ̀ ọ ní orúkọ Jésù Olúwa kó ṣe tiyín fún ẹ. I pray for you that the hand of the Lord be upon you, that the grace of God follow you in the name of Jesus. Agbára ńlá agbára jíǹde tí ń gbé ayé ẹni dìde agbára jíǹde tí ń mú yàtánú ayé ẹni agbára ńlá èyí tí ń tú orí ẹni ṣe agbára ńlá tó ń fi ọ̀nà àbáyọ fún ẹni ní orúkọ Jésù lipari pakupaku saka ó yá ló kọ́ fàánú ayé ìmọ́lẹ̀ ńlá kó tàn sórí rẹ̀ ní orúkọ Jésù kó tàn sórí ọmọ rẹ̀ kó tàn sórí ọ̀nà rẹ̀ ní orúkọ Jésù ó yá rí tiẹ̀ ṣe ó yá rí tiẹ̀ gbà ó yá rí tiẹ̀ ṣe ó yá rí tiẹ̀ gbà ó yá rí tiẹ̀ mú ó yá rí tiẹ̀ gbà kò ní bọ́lẹ̀ kò ní bàjẹ́ fún ọ ní orúkọ Jésù ọ̀nà rẹ ò ní dàrú alákòóbá ò ní kó bọ́ ní orúkọ Jésù ò ní wọnú wàhálà ò ní wọnú ẹkún ò ní wọnú àṣetì mo súre fún ọ ní ire kó máa lónìí ní orúkọ Jésù mo súre fún ọ ní ire kó máa lónìí ní orúkọ Jésù mo súre fún ọ ní ní orúkọ Jésù ire kó máa lónìí gbogbo àgbà tí ń dààmú ẹ tó fi wọnú àdúrà yìí Ọlọ́run má jẹ̀mú o gbogbo àgbà tí ń yọ ẹlẹ́nu tó fi wọnú àdúrà yìí gbogbo pa tó lé ọwọ́nú àdúrà yìí ní orúkọ Jésù ó yẹ ká yẹ wá láti ṣe ni ìwọ tó bá ń fi tọkàntọkàn wá sínú àdúrà yìí ó dán kí ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ inú ayé ẹ bẹ́ẹ̀ ni ó jẹ́ kí má jẹ̀mú ọ̀rọ̀ ohun tó Olúwa sọ ni ó dán kó ní ìtúsílẹ̀ yẹn ó yẹ kó sátẹ̀ kó jẹ́ pé ìwọ tó ń fi tọkàntọkàn wá sínú àdúrà yìí ó yẹ kó kí ìtúsílẹ̀ yẹn ṣẹlẹ̀ ó lè má wá sínú àdúrà yìí kó má rire ó yẹ kí ọwọ́ Ọlọ́run kó wà lára ẹ̀ ó yẹ kí Ọlọ́run kí májẹ̀mú Ọlọ́run kó wá sí ìmúṣẹ ó yẹ kí ayé ẹ kó ní ìtúsílẹ̀ ó gbúdọ̀ má wá kó tún jìyà ó gbúdọ̀ má wá kó tún mòṣì láyé ó gbúdọ̀ má wá kó tún mẹ́kún Ọlọ́run Ísírẹ́lì ṣì bí wọ́n ló sọ pé ó fẹ́ ṣe nǹkan ṣì bí wọ́n sọ pé ẹ tú àwọn ẹ̀ sílẹ̀ èwo ni mo mà èwo lèmi lè ṣe ta ni mo lè tẹ̀mí ọgá tí tán túlẹ̀ parosete brando tó plẹ́kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ bẹ̀rọ̀sọ tó prẹ́ndẹ̀kaba àwọn èèyàn ògbúdọ̀ tó wá sínú àdúrà káyé wọ́n tún mọ̀ yàmá yàmá kò ṣàìdá ìwọ ló sọ pé ó fẹ́ tú àwọn èèyàn lẹ̀ ìwọ ló kó fẹ́ já ìdè ìwọ ló fẹ́ kó gbà wọ́n lọ́wọ́ ìtìjú ohun tó sọ lèmi tẹ̀lé o liparosataliabakapadapatalia ohun tó wí lèmi fọ́lò libekedabakapakapakapa ohun tó wí lèmi tẹ̀lé ohun tó wí lèmi fọ́lò ríbàkàṣà tó blakata àwọn èèyàn ògbọ́dọ̀ tó máa wá sínú àdúrà yìí ká má wàá rí ohun tó sọ yẹn ní orúkọ Jésù àwọn èèyàn ògbọ́dọ̀ tó wá sínú àdúrà yìí kó má rí ìyanu yẹn àwọn èèyàn ògbọ́dọ̀ tó wá sínú àdúrà yìí kó má tó wá ní ẹ̀rí ńlá mọ̀kárí pàwọ́rì sáyà mẹ́kọ̀ dénú agbára mẹ́kọ̀ mú ọ̀rọ̀ tó sọ yẹn ṣẹ ní pàwọ́rì sáyà mẹ́kọ̀ tó alágàn sílẹ̀ mẹ́kọ̀ tó olóńdè sílẹ̀ mẹ́kọ̀ wà láìsàn sàn ní orúkọ Jésù mẹ́kọ̀ yí kú àtàwọn dànù mẹ́kàlí pàwọ́rì sáyà mẹ́kọ̀ múnú àwọn èèyàn dùn gbogbo ìṣòro tí gbogbo àwọn ìlú wá sínú àdúrà yìí ní orúkọ Jésù tó bẹ wọnú àdúrà yìí ní pàwọ́rì sáyà ẹ̀yin ogun ọ̀ràn yẹn gẹ́lẹ́ Ọlọ́run alààyè ó yẹ mú ogun náà mọ́lẹ̀ àmẹ́ ṣàdára mẹ́kàlí pàwọ́rì sáyà ní orúkọ Jésù gbogbo tó bá wọnú àdúrà yìí ní orúkọ Jésù Fáráò ó bá àwọn ọmọ Ísírẹ́lì wọnú òkun pupa kò mọ jáde ń bẹ̀ o ibẹ̀ ló kù sí ibẹ̀ náà gbàgbé rẹ̀ sí wọ́n rí àpáwọ́rì sáyà ohun tó mú ọ wọnú àdúrà yìí àìrọ́mọbí ló wọnú àdúrà yìí àgbàtàdé Ọlọ́run kò gbọ̀ rabakatakataka àìníṣẹ́ṣe ni àìláṣeyọrí ohun kankan ni ohunkóhun tó lé wọnú àdúrà yìí bẹ́ẹ̀ tó torí pé ó fi ọkàn gbà á ó sì gbàgbọ́ torí pé ó fi ọkàn sí ní orúkọ Jésù ayé ẹ̀ kó máa ìtúsílẹ̀ àmẹ́ bàbá arúgbó ọjọ́ ẹ̀ ń fẹ́ kó di inú agbára iṣẹ́ ti kàn ọ̀rọ̀ọ̀rọ̀ báyìí ríbà kúrò bàkáyà sòrí àkútèkè bàkàtàyà oṣù karùn-ún rèé ó yẹ kí ayé àwọn tó ń wọ ọmọ ti ríre o ríbà kátàkàpàkọ́sítọ́kàtà ó dá kí ayé tó ń wọ kọ́kọ́ ti rí tiẹ̀ mú ẹni tí wàá gbé ìwé ìgbélú yẹ ká ṣe ọ̀rẹ́ ti dé ọwọ́ rẹ̀
ẹni tí ń fẹ́ ìwòsàn ó dá kí ìwòsàn ti dé bá yáda paul starikitaja ẹni tí ń fẹ́ àṣeyọrí ní gbogbo ọ̀nà ó yẹ kó ti rí o ẹni tí ń fẹ́ kí ìdààmú ayé òun kó parí pátá ẹni tó ń fẹ́ ìyàtọ̀ ó yẹ kó ti rí nítorí ọ̀rọ̀ rẹ o Pétérù sọ pé nítorí ọ̀rọ̀ rẹ ó láti dààmú títí ó ní ṣùgbọ́n nítorí ohun tó sọ yẹn makali paul saida ó nítorí ohun tó sọ yẹn máa ju àwọn ìṣíbẹ̀ bíkálí pẹ́ọ́rìsítọ́lá torí ohun tí wọn náà sọ fún èmi lèmi náà fi dúró báyìí àwọn èèyàn yìí ó ní ká wá rí bí Pétérù ṣe rí ká sì máa pé alágbára ni ó yẹ Ọlọ́run Ísírẹ́lì ó yẹ bú jáde àmín bòrá bàkálì àbàsáyà nítorí ohun tó sọ wà wá ohun tó sọ ń jọ yẹn ni bàkọ́lì àbàkúsítàkàtà wà wá dúró lórí ọ̀rọ̀ yẹn mo bẹ̀ ọ́ ni bẹ̀rù ṣẹ̀kẹ̀ pàkàpàkà kí ayé àwọn èèyàn yìí kó wá ní àtúnṣe ńlá that the life receive the great things in the life mo fẹ́ kí ayé àwọn èèyàn kó gbárí ní oṣù yẹn mo fẹ́ kí ọwọ́ wọn kó gbárí ní oṣù yẹn mo fẹ́ kí má jẹ̀mú ọ̀rọ̀ rẹ kó balẹ̀ ayé wọn mo fẹ́ kí ayé àwọn ènìyàn kakọ́ ní àtúnṣe mo fẹ́ kó fagbára mo fẹ́ kárí ọwọ́ ohun ìrẹ́nu ara wọn mẹkọrẹ ọwọ́ wa agbára yẹn wọn lọ́rùn nínú iṣẹ́ wọn sá ní orúkọ Jésù gbogbo ẹni tí ń bẹ tó ń wá sínú àdúrà yìí tó ti ń wárí ayé ẹ títí gbogbo ẹni tí ń wá sínú àdúrà yìí tó ń wá nàbáyọ gbogbo ẹni tí ń wá sínú àdúrà yìí tó ń fẹ́ àṣeyọrí gbogbo ọ̀nà gbogbo ẹni tí ń wá sínú àdúrà yìí tó ń fẹ́ ìgbéga ṣèbí wọn níbi àbọ̀ agbára ńlá àti ibi ìsáde ní orúkọ Jésù ó yá ìyanu yẹn kó ṣẹlẹ̀ àmín ṣàmì dáadáa máa ń pọ̀ orí sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ lé àbá ohun tó bá wá sínú àdúrà yìí ohun tó gbé wá síwájú Olúwa nínú àdúrà yìí ọ̀run kò mọ̀ mọ́lẹ̀ àmín tí ẹ kò ní ìyànjú àmín tí ẹ ò ní burú àmín kórì rẹ kó gbárí àmín àdúrà kó gbé ọ àmín kó ṣeéṣe fún ọ àmín kó dára fún ọ àmín kó láṣeyọrí àmín kó ṣeéṣe fún ọ àmín òjòbù kọ̀rọ̀ àmín kó rọ̀ sórí ayé àmín kó rọ̀ sórí ọmọ àmín nínú oṣù tó wọ̀ yìí kó rí ẹmú jáde mẹ́ àmín kó lẹ́rìí àmín ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ ohun tó lù wá sọ nípa tiẹ̀ kó wá sí ìmúṣẹ ò ní banújẹ́ ò ní kábàámọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí o láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ṣàmì dáadáa àmín ṣàmì dáadáa àmín àmín lórúkọ Jésù hallelujah àkókò tí lọ hallelujah praise the Lord praise the Lord àdúrà àgbà ò ní tọrọ jẹ láyé ẹ ká gbàdúrà ẹ ká sọ fún Jésù gbogbo ẹni tó wà lábẹ́ àìsàn coronavirus yìí ẹni tí nǹkan mọ̀ ẹni tí ló mọ̀ ó orúkọ Jésù Olúwa bá mi wò wọ́n sàn Olúwa bá mi wò wọ́n sàn àìsàn yóò gbọ́dọ̀ gbé ẹnikẹ́ni jẹ mọ́ àìsàn yóò gbọ́dọ̀ borí ẹnikẹ́ni mọ́ ẹ bá ń porúkọ Jésù dáadáa Olúwa dáwọ́ ogun ìdúró Olúwa dáwọ́ ogun ìdúró Olúwa dáwọ́ ogun ìdúró Olúwa dáwọ́ ogun ìdúró ogun ní ilé ìjọ ogun ìbọn lọ ogun tó ẹlòmíì ọgbẹ àti wọlé mo lọ bìkan ní ẹ̀ka are you this thing mo nínú gbà tó bá jáde wá kọ́ ni gbogbo èèyàn máa kíní lẹ́nu àwọn ìlú mà ti change Ọlọ́run mà ṣàánú ìgbà wo ló dé léyìí gbogbo ẹ̀ bí èèyàn máa já rìn ajá tó burú lè mọ̀ kọ́ máa ń rìn tán máa ń so kọ́ máa lẹ́nu o pé kó má bàa géèyàn jẹ bẹ́ẹ̀ ni gbogbo àgbẹ̀ àná ni pàápàá hallelujah nǹkan mà ti dé báyìí kí ni gbogbo ilé gbogbo èèyàn awẹ́ ní gbogbo èèyàn gbogbo ẹ̀ ló gbé wọn gbé àná pàápàá ìlú ẹ̀ náà àkásó mẹ́nu ni nǹkan tí ò rí pẹ́tẹ́tẹ́lẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ porúkọ Jésù Olúwa dáwọ́ ogun dúró Olúwa dáwọ́ ìjà dúró ọwọ́ ogun ewu ọlẹ̀ Ọlọ́run dìde inú agbára o wọ́n ti májẹ̀mú ọ̀rọ̀ rẹ o nítorí àwọn àyànfẹ́ àti ẹ̀jẹ̀ rẹ torí pé ayé ń retí wọ́n fẹ́ rí ògo ìwọ Ọlọ́run pé kí ló fẹ́ ṣe Ọlọ́run àwọn èèyàn ń wò pé kí ló fẹ́ ṣe wọ́n ń dógbà ìfẹ́ Ọlọ́run tẹ̀ ń sọ pé ó yẹ kẹ́ ẹnìkan ní pé church ó yẹ kí Ọlọ́run dìde inú agbára
ayé ti pè ọ́ níjà lórí coronavirus o kò gbọ́dọ̀ ó yá wá fi ìjà fún ọlọ́run. ayé ti bèrè àwọn ti pè ọ́ níjà nítorí coronavirus. ayé ti pè ọ́ tó bá pé ẹ̀ṣẹ̀ ni tí o tó fún Sátánì ṣe láti Calvary ohun tó ta ṣèbó sọ pé ó fẹ́ pa ọmọ Ísírẹ́lì run oníwà pa wọn run oníwà pa wọn wọ́tá. Mósè ní pé tó o bá pa wọn ayé sọ pé o lè gbé wọn débẹ̀ ni olùfẹ́ pa wọn sínú igbó. ìyá àbá kó bẹ́ẹ̀ ó ṣàìrá ayé ti ń wọ̀ pé kí ló ṣe. ayé ti ń dúró láti fi ìfarahàn agbára rẹ̀. ayé ti ń dúró wọn wò pé kí ló ṣe pé ní Ọlọ́run dà bíra kú ṣàìrá ní Samaria ń jọ yẹn ó fọhùn yíba kú ṣèkèlè bàkàbà ọ̀rẹ́ dúró síbẹ̀ líbàrú ṣẹlẹ̀bàkàbà ní kàkà ó yá dìde ohun tó sọ pé ó ṣe ṣe pálẹ̀ coronavirus chọ́ọ̀chì ò ṣe lọ mọ́ bẹ̀rọ̀gà pure cider lìdẹ́ẹ̀lì pure stocktali wáìdì káwé pure stra Ọlọ́run tó pọ̀ ní gbàdàgbà dáwọ́ ogun ìdúrà lórúkọ Jésù ìwọ coronavirus gbọ́ ọ̀run wa ó yá fẹ́ padà amen ṣàbẹ̀lára pálí pure cider ìwọ coronavirus ibikíbi tó ti fẹ́ wá lè prada katakata in that pit of hell ó yá padà amen àtẹ̀gùn mírù sítálà wà ní kọ́ọ̀lì pure kata láti ìtẹ́ ọ̀run wa ó yá fẹ́ jáde amen mírù sẹ́rẹ̀ bọ́kọ́bíà àtẹ̀gùn láti ìfẹ́ ìtẹ́ ọ̀run wa mírù sẹ́kẹ̀ pẹ̀lẹ́kẹ̀tẹ̀ àndìní kò bá rú sítálà ní orúkọ Jésù ó yá fẹ́ jáde ọwọ́ agbó àkókò yìí bẹ́ẹ̀ ni ó sì rí gbogbo ẹni tó wà lábẹ́ àdé àìsàn yìí Olúwa wò wọ́n sàn Olúwa wo ojú ọgbẹ́ sàn mo gbàdúrà fẹ́ràn kan Olúwa wo ojú ọgbẹ́ rẹ̀ sàn bàbá bá mi wo ojú ọgbẹ́ arábìnrin sàn bá mi wò sàn bá mi wo ojú ọgbẹ́ arábìnrin sàn Olúwa bá mi wo ojú ọgbẹ́ rẹ̀ 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 sàn jẹ́ ká láyọ̀ rere bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ṣàmì dáadáa àmín àmín lórúkọ Jésù. Inú ààbò Jésù ni inú ààbò Ọlọ́run ni agbára wa o. Kò sí bí kò sóhun tó yà wá nínú ìfẹ́ Ọlọ́run oníká dóde oníkò sóhun tó gbúdọ̀ yà wá kúrò nínú ìfẹ́ rẹ̀. We stay focused. Hallelujah. Amen. And God is going to give us victory in Jesus' name. So eka àdúrà náà ni May yìí orí bẹ̀ lọ́rùn àfún wa ọba tó mọ rí obìnrin rẹ̀ òpin àmúlẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àdúrà ìtẹ̀síwájú láàárọ̀ agbára Ọlọ́run. This is the first day in the first month. Tí n bá ti ní kẹjú gbàgbé ṣẹ́ ní bínú kọ́lá gbàgbé yìí aago méjìlá ẹ̀kẹ́rẹ́ àjù sí aago méjìlá kọ́lé bí wọ́n ti wájú aago méjìlá wájú aago méjìlá so I will fast again ó bá jẹ́ aago méjìlá ó jẹ́ aago méjìlá ni it's okay aago méjìlá náà ò pọ̀ jù kò kára jù pápápá ara mú wẹ́rẹ́wẹ́rẹ́ hallelujah èèyàn máa mú náà ni kí ni ẹ fẹ́ ṣe ìgbà tí yóò ní nǹkan tí yóò lógun tí yóò fẹ́ sà ìgbà tí yóò lógun ẹni tó ń ṣàgùn sá gidi gan ni o wọ́n ń gbé gbá lóru o wọ́n ń ṣe wúwẹ́ o lóru tí wọ́n téèyàn ń sùn tó ń ṣe lẹ́nu kan ṣe ní ń kùn lóru lẹ́ni títì èèyàn ń sùn bẹ́ẹ̀ ni àkòyí sí náà so lè ra jù pápá kò pọ̀ jù. So like Ọlọ́run we pray again today and I will come back. I probably don't come around. The English section in 3 sections. I will try to pray for those in the English too. So but also we can also fast today and seek the face of God for the first in the month of May. So Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìyanu àṣẹ inú ayé rẹ̀. And also make sure you share it. But if I don't say it, everybody share. But you have to do it, Sometimes actually, but it's something that you have to do.
kò sẹ́ni tó máa bá wa ṣe, Ọlọ́run bá wa ṣe. And I say if you share it, I will know. Because if the number is 10 already, so if you share, there's a possibility to be Oyakolo Kini. So I share. Look, man, I know. So let's do our best and leave the rest for God. Do the best and leave the rest. Don't worry, just do your part and leave. Enjoy coin. Turn on fair loaf. They call the daring. But the body she call the daring no Kini. And the Lord Jehovah God will give you great testimony in Jesus. One hour Larry, who have been talking with me, the woman cartoons up and Ọlọ́run ṣe yanu ayọ̀. Èmi ọ̀gá mi rántí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wá sí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ. Ohun tó Ọlọ́run sọ nípa tiẹ̀ á wá sí ìmúṣẹ. Mo ní tí Ọlọ́run bá ipò Ọlọ́run ló sọ̀rọ̀ tó bá lọ báyìí á dà pé ó lọ báyìí á padà báyìí ìwọ́dà á lé ẹ mú. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run tó rọrùn fún pàtì ẹ̀ ohun tó ti wí ń pàtì ẹ̀ pé á ṣẹlẹ̀ pé wàá lọ́mọ láyé. Ohun tó Olúwa ti wí pé tí a bọ̀ sí fún ẹ. Ohun tó Olúwa ti wí pé ìyanu rẹ yóò farahàn. Ohun tó Olúwa ti wí pé ògo Olúwa yóò tàn lára rẹ. Ohun tó Olúwa ti wí pé ìlérí àṣẹ tó ti ń dóde pé wọ́n ti sọ fún mi pé á dára fún mi. Wọ́n ti sọ fún mi pé màá ṣeré. Wọ́n sọ pé màá ríwèé ìgbélu ẹgbà ṣáá ni. Wọ́n sọ pé màá lọ́kọ pé màá bímọ wọ́n ti sọ fún mi. Wọ́n sọ pé wọ́n á fún mi níṣẹ́ yẹn. Ohun tó ti sọ fún ọ. Ohun tó ti fi tẹ́ ara rẹ gbọ́ pé Olúwa sọ bẹ́ẹ̀ fún ọ. Lónìí ọ̀run kó mú lé ọ lọ́wọ́. Àmín. Ní ìgbà mẹ́ta ṣàmì ẹ̀. Àmín. Ṣàmì lẹ́ẹ̀kan sí. Àmín lórúkọ Jésù. Hallelujah. 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 In Jesus' name we pray. Hallelujah. God bless you. God bless you. God bless you. God bless you. See you. Sukulu akoyomi esima. And make sure ẹ má gbàgbé omi yẹn ó yẹ kẹ́ lò máa lò báyìí o. Kẹ́ lò àti wọnú mi bá yẹn lò ẹ lò mi o. Ẹ fi wẹ̀ mú ẹ pé àwọn family yín kẹ́ gbàdúrà fún wọn. Bá ṣe fẹ́ wọnú mi yìí. Ọlọ́run yóò mú ọ jáde. Pẹ̀lú rí wàá kórè bẹ̀ jáde ni. Bẹ́ẹ̀ ni God bless you. Thank you for see you in the morning. Make sure you set your alarm and wake up. God bless you. Bye bye.